an authority over themselves to live together as husband and wife. I, Oladipupo Ogunyakinu, takes you, Deborah Abosede, Olusegun, as my wedding wife, to have, to hold, to care, and to cherish, till death do us apart, and according to God, only love, and to this I give you my only truth. So shall it be, as from now on and forever. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. In Jesus' name. Deborah Abosede Olusegun takes you. Oluwadamilare Oladipupo Ogunyakinu láti ní, láti fẹ́, láti kẹ́, àti láti gẹ̀ títí dọjọ́ alẹ́ wa, títí ikú yóò fi pín wa níyà, láti wákàtí ìlọ àti títí láéláé. Olúwa kó ràn mí lọ́wọ́ ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti t'Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìyàwó. With this ring, I will honor you. And take care of you with all my body. And honor you as well with all my possession. So shall it be. In the name of the Father and of the Son. And of the Holy Spirit. Olùsẹ̀dí tó bá sí à. Nípa òrùka yìí, èmi yóò ṣì bẹ̀rẹ̀. Pẹ̀lú gbogbo àgọ́ ara mi, èmi yóò fi tọ́jú rẹ̀. Àti gbogbo ohun ìní mi, èmi yóò máa fi bọlá fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Ní àṣẹ ti Bàbá. Àṣẹ ti Ọmọ, àṣẹ t'Ọlọ́run Ẹ̀mí Mímọ́, Jésù Olúwa wa. Ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti t'Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ẹrú làṣọ yẹn dáadáa kó má bàa jábọ́. Kìsì tani.
Friday Oshofa, the pastor and spiritual LCCC worldwide. A fi ìwé ẹ̀rí ilé Mr. and Mrs. Ogunya Ọládépúpọ̀ Ogunyakinu wípé bí ìwé ẹ̀rí náà ti ń tẹ̀ wọ́n lọ́wọ́ ní orúkọ Jésù, ojú Ọlọ́run yóò wà lórí ìgbéyàwó wọn, àánú Ọlọ́run yóò wà lórí ìgbéyàwó wọn, ọkàn wa balẹ̀, ẹ̀mí mọ́ Ọlọ́run máa tọ́ wọn sọ́nà, á sì máa bá wọn gbé, wọ́n máa bí sí, wọ́n máa rẹ̀ sí Jésù Olúwa wa. Àmín. Ṣùgbọ́n mo mọ̀ dájú pé Jésù ní Olúwa. Lẹ́rọ̀ rà mí. Dáre Ọládépúpọ̀. Báwo lè ṣe pàdé ìyàwó yìí? Mo pàdé ní ibi tí wọ́n ti ṣiṣẹ́ ní Ìkẹjà. Ọdún wo sí ọdún wo? This is about 23 years mo pàdé. Báwo ni iṣẹ́ jẹ́ kó ṣe ìgbéyàwó kan tẹ́lẹ̀ yàn bí? A ti ṣe kankan eléyìí ní kankan láti gbà yẹn, a kàn tọrọ, a kàn bẹ àwọn fámìlì. Yes, o tán nígbà yẹn. Mo tó fà ní pé kò sí ilẹ̀ rọ. Bàbá mi ti kú láti many years, so ilẹ̀ dẹ̀ rọ kò sí much rẹpẹtẹ. So adé ń tiraka lẹ̀ bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́n gbà fún wa títí pé mo ṣe wà ní májẹ̀mú pé a máa ṣe, ṣùgbọ́n àtọ́lọ́n dẹ̀ gbà fún wa tọ̀ mo dẹ̀ ló ká ṣe. 23 years ago yẹn kí ni kan náà lè rí lára ìyàwó yín? Ó pọ̀ náà ó ní kan tí mo ní ìdí lára ẹ̀ náà ni mo dẹ̀ bá ń bẹ̀. Ó ní ìtẹ́lọ́rùn, mo ní obìnrin tó pọ̀ bọ̀ tí ìgbà tí mo mú òun nìkan ni mo fi ìyà jẹ́, mo dùn sí kan tí mi ìdánwò fún still ó dúró tì mí. Ìyẹn gan ló jẹ́ kí n rò pé ìgbéyàwó yìí o owó wà owó òsè mo láti ṣe kíni mo láti fi ọ̀nà ẹ̀. Àti bí ọmọ. A máa ń lọ́jọ́ máa ń bọ́kìnrin obìnrin yes máa ń bọ́kìnrin. Àwọn bàtọ́ mú ilé nígbà yẹn kí ni àwọn ìyá ìyàwó àbáyé kí ni wọ́n sọ nígbà yẹn? Wọ́n ní kí n tọ́jú ọmọ àwọn dáadáa. Kọ̀ṣọ́kọ̀ tó sọ fún mi nìyẹn, ọmọdé tẹ̀lé. So láti bí ọdún 23 yẹn sì báwo ni experience báwo ni ti ṣe rí? Ó pọ̀ gan, ó pọ̀. Ìgbà tá fẹ́ra wa ìyá lẹ̀ jẹ wá gan, ìyá ń jẹ wá gan, but after ìyá tá bímọ kíní ọmọ kejì báyìí ọlọ́dẹ bẹ̀rẹ̀ sí ń fún wa ní jíjẹ àti mímu. Orúkọ mi ni Ẹ̀dà Ayẹni Samuel. Tọkọtìyàwó, ọkọ is a friend of mine, ọ̀rẹ́ mi ni ọkọ ìyàwó jẹ́. Ó dẹ̀ jẹ́ nìkan tí ó wúlò gidi gan, tó jẹ́ pé kì í fojú pààyàn rẹ́. Anybody tó bá ti rí tó bá ti súnmọ́, ó mọ̀ kò mọ̀, ó máa make sure pé tó bá ní problem ó máa dótì láti ràn lọ́wọ́ ni. Ìyẹn ni gbogbo wa náà dẹ̀ fi wá wòye pé ẹni tó ṣe é súnmọ́ ni. Even though gbogbo ẹbí ẹ̀ pátápátá, even though tá bá ṣe jọ wà bá jọ ń sọ̀rọ̀ báyìí gan, wọn ò kí mọ bá ṣe jọ jẹ́ wọn mọ ìyàtọ̀ láàrin wa. Bí ẹbí náà máa pé gbogbo wa. Nínú club tá a dẹ̀ tún ṣe náà, ó tún jẹ́ governor nínú club tá à ń ṣe. Èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ náà dẹ̀ ni vice president nínú club yẹn náà. Wọ́n fẹ́ wọnú ayé tuntun báyìí sí ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ gba tọkọtìyàwó. Ìmọ̀ràn tí mo máa gba tọkọtìyàwó ni pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àkọ́tún ìfẹ́ tán kọ́kọ́ rí ńgbà tán kọ́ ríra wọn, òun náà ló sì ń lọ náà. Mo fẹ́ kó tún máa tẹ̀síwájú, because tó bá ń tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn kò ní sí ìdíwọ́ àti ìdènà láàrin wọn, kò dẹ̀ ní sí dàrúdàpọ̀ rárá. Kí Ọlọ́run Olódùmarè kó wà pẹ̀lú wọn. Wọ́n ti jẹun sókè.
ìgbà ogun lè ṣe pé bí àyípadà yẹn tó dé tinú bẹ̀rẹ̀ sí ní dùn. After at least about mo marry after like 4 years. ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. àwọn tẹ́kẹ́ ní wọ́n nílò experience pé àwọn náà títí wọn náà ti rí báyìí ń gbà yẹn ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n. ìfaradà tí ogun bá dẹ̀ dé kí wọ́n di òpó Ọlọ́run mú gbogbo nǹkan láyé Ọlọ́run ló bá a ṣe èmi àti ìyàwó mi á di òpó Ọlọ́run mú púpọ̀ á di òpó Ọlọ́run tí mo dì mú olùjọ mímọ́ Celestial Church of Christ àtìgbà àti wà níbẹ̀ tá lọ́ndẹ̀ ń gbà fún adẹ̀ ń gbàdúrà lọ́ndẹ̀ ń gbàdúrà wa àtìgbà yẹn so gbogbo ẹni tó bá ní irú kan báyìí ìfaradà ní gbogbo ẹ̀ ohun tó le ó máa padà rọ̀ kéyìn dẹ̀ ní àforítì kó má dẹ̀ ṣèkà kó má ṣe bínú ọmọ ni kó má ṣe lára gbogbo tó bá dé kó filẹ̀ fọlọ́run. ọmọ olúbo lẹ́yìn sá. Ondo State Ìkálẹ̀. nílé lagbolé wo. ọmọ Ìkálẹ̀ ọmọ Erékìtì. Lówóyè ọmọ Òkèhò Ọ̀yọ́ State. báwo yà ṣe. Apàdé ra ni ọmọ tó dẹ̀ wù mí fẹ́ mi tó mi fẹ́ ọmọ tó máa gbéraga tó dẹ̀ máa níbọ̀wọ̀. wọ́n dẹ̀ mú yín lọ sílé ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni. Ondo sí Ọ̀ṣun. Ọ̀yọ́ State. Wow. Everything there done fine. àwọn tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó báyìí sí ìmọ̀ràn ẹgbẹ́ fáwọn náà. kàn farada ni kàn dẹ̀ máa jà ìjà kàn má fi jà kún ìjà àdìbò kàn má jà so kàn dẹ̀ farada kàn dẹ̀ di òpó Ọlọ́run mú. so àwọn tó wá láti Ondo tó wá láti Èkó káàkiri kí lè fi appreciate wọn. máa dúpẹ́ lọ́wọ́ wọn ni torí inú mi dùn lẹ́nu inú mi dùn torí ẹni ta rò pé kò lè pàgọ́ wá padà so inú mi dùn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí mi ẹbí ìyàwó ẹbí ọkọ àtàwọn ọ̀rẹ́ ará àdúgbò Alágbàdo yìí mo ti wà níbi tipẹ́ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn from A to Z wọ́n ṣe púpọ̀ àjọṣe wa ò ní bàjẹ́ Jésù lọ thank you. àdúpẹ́ fún ọlọ́run ọba ọdẹ máa ran gbogbo wa lọ́wọ́ ìgbéyàwó tòní yìí ó dùn mọ́ mi nínú gan-an tó ṣe pé tí ẹṣin bá lọ nínú mi kò lè kọsẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run fún ìgbéyàwó tọjọ́ tòní yìí. Felicia àsúre fún yóò bọ́kùnrin yóò bóbìn ọjọ́ wa yóò dalẹ̀ n kò nípa wọn náà báyìí ní ìsìn àdúrà wọ́ gbà bá a ti fẹ́ bẹ́ẹ̀ ní òrí lẹ́yìn èyí ìyá àtọ̀ túbọ̀ tọ́ ṣe nǹkan rere tọ́lọ́wọ́n ọ̀tàn gbé wo ókè báyìí kọ́ gbá wọn náà lọ́wọ́ sókè kága jù báyìí lọ kọ́lọ́hún ó ṣe ìyanu ayọ̀ fún wa. orúkọ tèmi ni Olúṣẹ́gun ebẹ́ tí mo jẹ́ bàbá ìyàwó lónìí ṣùgbọ́n bàbá mi ló yẹ kó wá jókòó ń bí Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ àwọn kan fi léyìn àfi ń dúpẹ́ pé Ọlọ́run ti tún jẹ́ kí rere ni ó máa tẹ̀síwájú. ó ní báwo lọ́jọ́ èyí bá ti rí ó yá má mi lóní kí n máa sọ fún ẹ wípé ọmọ mi ṣó rere tí a dára o ọmọ mi gbà tèmi tí a dára o ọmọ mi ṣó rere tí a dára o ọmọ mi gbà tèmi tí a dára o mọ́mí mi máa ṣó rere gbàdúrà fún mi dádì mi máa ṣó rere gbàdúrà fún mi ọmọdé bá hùwà burúkú wá ní màmá rẹ̀.
Hey, my brother. Adúpẹ́ o. Akó àṣeyẹ o. Àwárí yẹn, àwárí yẹn. Báwo lẹ jẹ́ sí àwọn tọkọtìyàwó yìí? Ẹ̀gbọ́n ọjẹ́ mi ni o. Ó jẹ́ ọ̀nà ó wà supportive, ó wà encourage. He's never a lazy man, so he's the kind of person we need to reckon with. Yeah. Now they are going to a new life. Before now they are father, and I'm very sure they can still continue with the game. They have already been in the business, so the business has been their system. They are part of it and it's part of them. So I wish them best of luck, more fruitful success in achievement in everything they endeavors. I give them the best. Your name is full. My name is Jimo Latif. Yes. Thanks so much. Thank you very much. Ọládipúpọ̀ Deborah. Inú mi dùn gan-an wípé mo rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà lẹ́yìn 21 years mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó tún ṣẹ́ mi wá dọjọ́ òní láyọ̀ àtàlàáfíà. 21 years. Ó dáa ojú rí ṣùgbọ́n mo ti dúpẹ́ pé ojú rí ayọ̀ àtàlàáfíà lọ́jọ́ ìní. Wọ́n sọ nǹkan kan òdòdó làwọn wọ́n sọ nǹkan kan wọ́n ní tọ́lọ́run bá ti so yín pọ̀ pé kò sí nǹkan táwọn máa ṣe sí pé ká máa lọ. Àsìkò tó Ọlọ́run fi gbà rọ̀ wá lọ́rùn tá a ní pé yes ká ṣe. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni Ọlọ́run sọ pé ó máa wá sí ìmúṣẹ Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀. Sáà kò níwà kan tó ṣe pé kinní ṣùgbọ́n Ọlọ́run ló ní gbogbogbò. Ọlọ́run ìgbéyàwó náà wọ́n á bára wọn kalẹ̀ o ìmọ̀ràn tí màá gbà wọ́n ni wípé kí wọ́n máa ní sùúrù fúnra wọn torí wípé ayé ta wà yín sìn ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ bàbá kan sọ̀rọ̀ kan fún mi wípé ọkọ mánéjì ìyàwó mánéjì ọkọ ni torí pé kò sí ẹni tó pé ọkọ ò pé ìyàwó ò pé so àjọ máa mánéjì ara wa ni tó bá dẹ̀ wá yá a máa mọ ara wa sí ọwọ́ a máa wọ ọwọ́ ẹsẹ̀ a máa wọ ẹsẹ̀ wọ́n ní tí ewé bá pẹ́ lára ọṣẹ á di ọṣẹ tó bá yá àwọn méjèèjì wọn á di ẹyọ kan náà ṣùgbọ́n àbòsí àwọn tí wọ́n máa gbé borùn kí wọ́n má gbà wọ́n láyè lágbára Ọlọ́run á wà pẹ̀lú wọn ìgbéyàwó náà á ṣèṣò rere ẹ̀yìn ìyàwó kò ní mẹ́ni Olúwa á bá wọn máa gbé pọ̀ ẹ ṣe. Orúkọ mi ni Bọ̀dé Ọ̀jájú ni. Thank you.
orúkọ mi Ṣìbákítúndé Àǹbòdé. Ìmọ̀ràn mi fún ọ tó ṣe ìyàwó lénìí torí ni pé marriage yìí kò ń ṣe ní ló bẹ̀rẹ̀ 21 years ago ló ti bẹ̀rẹ̀ tí Ọlọ́run dẹ̀ ti mú wọn débi tí wọ́n dé yìí èyí tí wọ́n ṣe tí wọ́n fi ṣe débi tí wọ́n dé yìí kọ́ máa ṣàì continue nídìí ẹ̀ kí Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń fẹ́ lé ayé wọn Ọlọ́run á fi fún wọn. Ìyàwó kó má ní nítorí pé òun ti gba owó orí òun wọ́n ti gba owó orí òun lénìí kó máa fọkọ ṣakọ kọ́kọ́ náà má yẹ pé òun ti san owó orí ìyàwó lénìí kó máa gbá bọ́ọ̀lù kọjọ nítorí Ọlọ́run ariwo tá a ti gbọ́ láti 21 years ago àfẹ́ gbọ́ sínsìn kọ́lọ́run máa ràn wọ́n lọ́wọ́. I have waited so long for this day to come. After many misters, especially Mr. Wrong. Night and day I would look outside my window pane, staring at the morning, counting down to this very day. My baby, oh, has finally come. My love at last, day, oh, my love at last, day, oh, my love at last, I thank the Lord for bringing you into my life.